ẹ̀yin èèyàn ẹ wò ó fídíò tẹ́ fẹ́ wò yìí ó ṣeé ṣe kó gbomijé lójú yín o bẹ́ẹ̀ ni ó ṣeé ṣe kó pààyàn lẹ́kún nítorí pé tẹ́ ẹ bá wò ó tàbí tẹ́ ẹ bá gbọ́ àwọn ọ̀rọ̀ tó wà ń bẹ̀ ẹ káàánú wípé ìkúnlẹ̀ àbíyamọ o kí ni mò ń sọ gangan òun ni wípé àwọn Fúlàní kan Fúlàní darandaran bẹ́ẹ̀ ni wọ́n kóra wọn jọ wọ́n bá arábìnrin kan ní àjọṣepọ̀ ní tipátipá wọ́n sì ń rìkọ́ọ̀dù ẹ̀ lójú ọmọ arábìnrin yìí ọmọ kékeré nǹkan tó ń ṣe fún ìyá ọmọ yìí kò yé ọmọdé yìí o níṣe lọmọ yìí ń try láti súnmọ́ bẹ́ẹ̀ pé kí ló ń ṣẹlẹ̀ bí ọmọdé yìí ṣe ń súnmọ́ wọn bẹ́ẹ̀ ni wọ́n ń fọwọ́ wọ́n ọmọdé yìí dànù ẹ rí i pé ó lágbára mo wá ń béèrè ṣérú àwọn èèyàn báyìí ni Gumi ló ń sọ wípé kíjọba máa dáríjì Gumi ní pé kò bá òfin Kùránì mu wípé kán máa pa bandit tó bá repent mo máa fi fídíò yìí lẹ̀ máa wò ó mo kàn ń sọ̀rọ̀ ṣáájú kó tó di pé a máa wò ó ṣérú àwọn èèyàn báyìí tán fi tipátipá báyàn lájọṣepọ̀ tán tí wọ́n rìkọ́ọ̀dù ẹ̀ ni Gumi sọ pé kẹfì wọ́n lẹ̀ àbí àwọn tó bẹ́rí mathematics teacher ní Ògbómọ̀ṣọ́ tí wọ́n dú lọ́rùn tí wọ́n bẹ́ orí ẹ̀ dànù tí Bíbélì ní ẹni tó bá pa ni tó bá tọwọ́ ọ̀dà pa ni pé idà náà àfẹ̀màpọ̀ nítọ̀hún Gumi wá ń sọ pé irú àwọn èèyàn báyìí kò yẹ kán pa wọ́n wípé níṣe ni ó yẹ kí wọ́n rehabilitate wọn tán bá ti repent anyway ẹ jẹ́ kí n fi fídíò ọ̀hún lẹ̀ kẹ́yìn náà gbọ́ kẹ́ wò ó ẹ má wá gbàgbé ẹ jọ̀ọ́ ẹ bá mi kílìkì lé subscribe button tó wà ní ìsàlẹ̀ yẹn ọwọ́ yín tẹ́ fi kílìkì lé subscribe button yẹn ẹ ò ní fi gbé ọmọ sí ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ ẹ ò ní fi roko lọ́gbà ẹ̀wọ̀n o ó yá ẹ jẹ́ ká wò ó. Okay, and don't want to go and see. It can be anybody wife. Yes, it can be anybody's mother. It can be anybody mother. Ọmọ yẹn fẹ́ mú yan ní ebi ń pa ọmọ ni. Yes, ọmọ ìdákan ni pé òun bára òun nínú gbọ́. Ó tẹ̀sí pé àwọn òkú wà mẹ́ta ń fídíò. Ó tẹ̀sí pé ó mú nǹkan kan dání. Ó tún fẹ́ lọ mú yàn. Òun bá yẹn fi ọwọ́ òsì. Ó fi gún ẹnu ẹ̀ pé gbẹ́nu ẹ̀ sọ àndóyè lọ́wọ́ fẹ́ mú yàn. So ẹ wo àwọn kan yẹn ọba àwọn olówó arírù yẹn tí ò ní sọ̀rọ̀ síta tí tá bá ń sọ sí wọn á ní wọn bọba ẹ má bọba mọ́ àwọn Yorùbá ní sẹ ọba náà ń bú kíní kankan and the truth was told. So Yorùbá wuyì ní aṣíwájú kankan náà Yorùbá Gumi listen very carefully tó má ti bí yẹ ìdá. máa bọ́ ní Yorùbá. we are waiting for you guys. ẹ mọ̀ pé ilẹ̀ Yorùbá ó ti yàtọ̀ sí ìpàkan. àwọn ọmọ ìyá ń tẹ̀lé fún bẹ́ẹ̀ fún ọ̀sọ̀pọ̀ tí àwa ti jí àrẹ sọpọ́ tí wọ́n á lọ kó kàlá tira wa ní sẹ́lẹ̀ fún gbogbo yín ẹ̀rọ bọ̀ wá bí àwọn tó bọ̀ yín guys. So àwọn èèyàn wa náà tí wọ́n mú wọn tó bá ti mú wọn tán silence work wà tẹ́tẹ́ yẹn kò ní gbọ́ silence work wà tó bá ti ṣe sọ́kàn kí n máa gun máa gun ní àwọn náà kọ́ni báwọn dínkù kọ̀ọ̀kan ní. ẹ̀yin èèyàn wa yín jagunjagun wa ṣe ń gbọ́ bá wa share fídíò ìfáwọn jagunjagun wa kọ́ má ṣe fídíò mọ́ ẹ má gbọ́rọ̀ ẹnu Gani Adams àtàwọn ọmọ ẹ̀ má torí ẹ̀ má ṣe fídíò ẹ má ṣe fídíò mọ́ àtẹ́rí fídíò yìí. ní ti fídíò mọ́ kíkọ́ kí máa tún ní nígbà táwọn ti ń tẹ̀lé bàbá látọ̀run fún àwọn iṣẹ́ káwọn tó fún iṣẹ́ abẹ́lẹ̀ tí wọ́n ti ṣe tán ẹ̀ẹ́dẹ̀ ní traces kíkọ́ kí máa tún ní. So ẹ má ṣe fídíò kankan ẹ ní ti fídíò kankan ẹ bá ti mú wọn ẹ̀rọ wọn lọ ìtọ́kẹ́ ẹ̀rọ wọn lọ kẹ́kílẹ̀ ọba ti tán. So irú nǹkan báyìí kọ́ náà kó sànù wa àwọn èèyàn wa náà ẹ jẹ́ ká gbìyànjú ẹ jẹ́ ká ṣiṣẹ́ iṣẹ́ tó clean ẹ mọ̀ jẹ́ ká. Nígbà ń bọ̀ ogun wọ̀nyẹn àwọn ará ètò ogun wọn bóyá kàkàkàkà ní Ìgbò wà ní o bóyá nọ́ọ̀sì ló wà ní o àbí Màdúgùrì. Bàbá mi mo mọ̀ pé ẹlẹ́nu nínú platform tẹ́ bá wa send video sínú àwọn platforms oríṣiríṣi so kọ́ bẹ́ẹ̀ sí ni máa fly láti rẹ̀. Má ṣe bẹ́ẹ̀ ẹ ṣe gan. Má bẹ́ẹ̀ ṣe. Ẹ ṣe gan. Gbogbo arájọ máa ṣiṣẹ́ ilẹ̀ Yorùbá ìpèsè pé Yorùbá wuyì nìkan tí Yorùbá wuyì bá ti ń pariwo lórí kíní ẹ̀yin náà ẹ máa bá wa distribute àbíkí la máa sọ ẹ máa bá wa pín káàkiri tó yẹ mo yẹ sẹ́ni fídíò yẹn sí ẹ máa bá wa share káàkiri let àwọn àgbàgbà wa kí wọ́n rí this can be anybody's mother ọmọ yẹn tó bá dàgbà olúmọ padà pa gba ọmọ politicians tán ẹ bá wa gbóhùn sókè sà. ẹ ṣeun ẹ kú iṣẹ́. yes sir. Ọlọ́run á wà pẹ̀lú yín. a ṣe Èdùmàrè. ṣé rí mo wo fídíò náà kò ṣeé wò Ọlọ́run nìkan ló lè ṣàánú wa
mo ríru fídíò yẹn kan mo fẹ́ fọwọ́dù ẹ̀ sí yín náà Yorùbáwùyí tó ń lọ ní mo kàwé kan téèyàn kan ti kọ kíkiri nígbà tí yóò dábẹ̀rẹ̀ Yorùbá nation wọ́n ní àwọn Fúlàní yẹn bá wa jà mí mọ́ mo fi ṣe fẹ́ sọ ní Yorùbá wọ́n náà bá wa jà biological warfare ni. gorilla war. rárá biological warfare ok à ń gbọ́ yín sà. bẹ́ẹ̀ ni wọ́n ní wọ́n ń pollute ẹ̀jẹ̀ wa ni pé gbogbo àwọn obìnrin tó ń kó ọgbọ́n yẹn pé púpọ̀ nu wọn ló máa lóyún jáde wọn lè ní sọ. tó púpọ̀ nu àwọn ọmọ tó bá máa bí yóò máa jẹ́ half Yorùbá half Fulani. half Fulani òmíràn ti sọ lórí show yìí láàárọ̀ à ń gbọ́ yín sà. wọ́n ní wọ́n ń ba ẹ̀jẹ̀ wa jẹ́ ni àwọn kan ló tún wà ní department yẹn pé ẹ̀yin ẹ ló máa bá wọn sùn. wọ́n ní wọ́n fi ń ba ẹ̀jẹ̀ wa jẹ́ ni wọ́n ń da nǹkan tí ò wá yé mi ni mo ti bíra mi ò ríyàn bí ṣé èdì àbí ògùn lè mú ìran ni gbogbo ìran torí tó bá ní wọ́n ja ìjà kan ní Nàìjíríà tẹ́lẹ̀ Yorùbá ní ò gbàgàn jẹ o tẹ́ bá ń gbọ́ wide west Yorùbá ní o wẹ́ẹ̀tì ẹ̀ Yorùbá ní ẹ lọ gbogbo àwọn tó ń jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn Yorùbá ní bó ṣe wá dì báyìí ní ìsinmi òye mi bó ṣe dì báyìí òun ni òye mi o tẹ́ bá rí tọmọbìnrin tí mo ní mò ń wá ọ fẹ́ fi ránṣẹ́ sí ìyẹn ó ti wá bọ́ sí ọmọbìnrin náà ní ọpọlọ ó ti wá ń ṣe bí wèrè torí wọn àti ẹ̀jẹ̀ kó wọ àwọ̀tẹ́lẹ̀ mọ́ wọ́n mú kiri ó kàn fi tọ́pù aṣọ nìkan ló wọ̀ sọ́rùn báyìí àtẹ́tí odò àtòrí àpáta wọ́n ti ń bọ́ ọmọ yín sùn. wọ́n tún wá rìkọ́ọ̀dù àbí. wọ́n tún wá rìkọ́ọ̀dù ẹ̀ wọ́n sẹ́ẹ̀dì rìkọ́ọ̀dù ẹ̀ sí mi nì. ẹ sẹ́ẹ̀dì ẹ̀ sí mi because mo ń gbọ́ yín sà kí má interject sí mo ń gbọ́ yín à ń gbọ́ yín sà. ìbẹ̀rù mi ní ìsìn ni pé gbogbo àwọn ará bíi tí wọ́n ń bá oògùn olóró lọ́wọ́ wọn sáyẹ̀nsì ni mo ṣe gbogbo àwọn obìnrin wọ̀nyí tí wọ́n ń jí kò yìí náà wọ́n máa introduce wọn sí oògùn olóró tó bá yá bí bá tún yẹn á wá mọ́ wọn lára tó yẹ pé tí wọ́n bá wọn sùn wọ́n máa bẹ̀bẹ̀ fún ni. à ń gbọ́ yín sà. wọ́n pe kiri àrùn ni o yóò ti di àrùn sí wọn lára àrùn yẹn wọ́n pe ní Stockholm syndrome tó yẹ pé ẹ wàá nífẹ̀ẹ́ èèyàn tó ń fi ìyà jẹ yín. torí àyè ó ti mọ wọn lára tó gbogbo wọn bá oògùn olóró lọ́wọ́ wọn bá ìmájì ẹni tó ń kó fún 50 days kó máa fún lóògùn olóró lójoojúmọ́ ṣé kò ní di addict. tó bá yá okó àwọn Yorùbá ò ní ká àwọn Yorùbá obìnrin lábẹ́ mọ́ torí àwọn obìnrin yìí àgbákò kan ló wà lábẹ́ wọn. bẹ́ẹ̀ni. nǹkan tó kù yẹn sọ right sáyẹ́nsì lọ sọ. wọ́n ti wá wà addicted. tó bá wá yá tí wọ́n bá rí ogún yẹn àwọn yóò máa bẹ̀bẹ̀ fún Fúlàní yẹn kó wá bá wọn sùn. tóró ti dàbí ìgbà tí wọ́n fẹ́ fọ oògùn olóró sínú. so Yorùbá ọ̀rọ̀ yìí ò ní sọ̀rọ̀ Sunday Igboho nìkan o a ní láti jí ni o. ogun máa dé. mẹkúṣẹ yes ma. ẹ ní ṣìṣe lágbára Ọlọ́run àṣeyè lẹ́mọ̀ ṣe o. ṣe rí ọ̀rọ̀ ilẹ̀ wa yìí kọ́lọ́run kó ṣàánú ni. mo dẹ̀ mọ̀ pé agbára dẹ̀ ṣì wà nílẹ̀ Yorùbá táwọn Yorùbá sì lè lò láti fi ṣẹ́gun wọn ṣùgbọ́n wọn ò dìde ìbọn Ọlọ́run bá láàánú àbáwá dà sí olóyè má jà àṣọlá á máa lọ rí á máa bọ̀ rí kò ní ṣìnì lágbára Ọlọ́run ọ̀rọ̀ náà lágbára o. fídíò tẹ̀rí báwo lè ṣe rí sí. ẹ ti send ẹ o. that is the problem kò sẹ́ni tí ẹni bá ti pè mo ti send ẹ̀ sonítàn. ok. so bóyá kí n stop kí n má wulẹ̀ send ẹ̀ sẹ́ni kankan mọ́ jàre because when I send it to people mo send ẹ̀ sí yín mo ń wò lọ́dọ̀ yín mo ti send ẹ̀ sí yín ẹ wò ẹ wò lọ tí bá pè máa pè yín. Yes, I don't want to send it to anybody again. Yes, I'm tired. Àǹtí mo fẹ́ sọ nìkan. Àwọn ọmọ OPC Baba Gani. Ṣé wọ́n rí fídíò yẹn? Àwọn yẹn ti jà. Lórí ilé wọn tán wá sórí social media tán bó lóyè. Ẹ sọ pé àwọn yẹn ṣe show back to back. Àwọn yẹn ò gbádùn, sáwọn yẹn gbádùn. Àwọn ọmọ OPC Gani Adams. Wọ́n ṣe show lóyè back to back. Sáwọn ọmọ OPC Gani Adams gbádùn lójú tiẹ̀, wọ́n jẹun tó gbádùn lójú. Wọ́n kú jẹun tó gbádùn lóòótọ́ àǹtí, wọ́n jẹun tó gbádùn. Ẹ bá gbọ́n sókè ní ìṣẹ́jú méjì o, I'm tired o. Hello, Yorùbáwùyí. Yes sir, ìṣẹ́jú méjì sir. Kúṣẹ́ kú ọ̀rọ̀ lú o. Ẹ ṣeun sir. Ọlọ́run bá wà pẹ̀lú gbogbo wa. Ẹ ṣe ìdùnnú. Lágbára Ọlọ́run. Lágbára Ọlọ́run. Ẹ ṣe. Fídíò yẹn mi tiẹ̀ lè wò bí mo tiẹ̀ ṣe rí píkṣọ̀ yẹn lásán mo kàn tiẹ̀ filẹ̀ bẹ́ẹ̀ ni.
ṣe rí. ẹ bá wa sẹ́ndẹ̀ síta ìlú òyìnbó lẹ wà ẹ bá wa sẹ́ndẹ̀ sáwọn tó wà nílùú òyìnbó bóyá àdìgán tó lè wá sẹ́ndẹ̀ ẹ̀wọ̀ áùsù pé tẹ́wà nílùú òyìnbó ẹ bá wa sẹ́ndẹ̀ káàkiri ẹ bá wa sẹ́ndẹ̀ fún káàkiri mo tó ń fi ọmọ Yorùbá ṣe ńlẹ̀ Yorùbá lélẹ̀ ẹ bá wa sẹ́ndẹ̀ kiri. mo máa ṣí àì pẹ̀lú gbogbo àwọn èèyàn lágbára Ọlọ́run ṣe rí ọmọ Yorùbá à ń fi ara wa ṣeré gidigidi ṣe sọ pé a kàwé tó àmọ́ lójú mi ó dàbẹ ni pé ìwé yìí ó ti tún sọ wá. 447 yẹ jọ sọ́wọ́n yín sí mi ni ẹ jọ náà. ká máa ṣe àánú ju bí ò ṣe yẹ lọ ju ara wa gan lọ. so ìmọ̀ràn èmi fún ọmọ Yorùbá ni pé kí gbogbo wa dìde irú gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ó yẹ kí ọmọ Yorùbá dìde ní àkókò yìí tí ó jẹ́ pé ìyọ̀wá wà mẹ́yì ká jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ nǹkan tó ń lọ ká jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ nǹkan tó lọ tí bàbá yìí bá kúrò ńbẹ̀ ó léwu o bó ìbá lo 16 years sí kó lo ọdún mẹ́rìndínlógún ó dà kó lo 40 years sí ó léwu tó bá kúrò bẹ́ẹ̀ gbogbo iṣẹ́ tó ṣe sílẹ̀ yìí àwọn ẹni yìí wọn kọ̀ láti dàrú níjọ́ kan Ọlọ́run má bàa ṣe ọwọ́ wa jẹ́ ṣẹ́rí àwa ọmọ Yorùbá ó yẹ ká dira wa mú gan o ká dẹ̀ ṣọ́ra àwọn ọmọ Ìgbò níbi iṣẹ́ tí ọmọ mi ti ń ṣiṣẹ́ ọ̀gá ẹ̀ ọmọ Ìgbò ni ó máa ń fi àwọn fídíò nǹkan tó ṣẹlẹ̀ nílẹ̀ Ìgbò ó máa ń fi hàn so ó lóun wá sọ pé kó share pẹ̀lú òun ó ló sọ pé láéláé Ìgbò òun ò lè share pẹ̀lú ẹ̀ ó ní pé gbogbo àwọn ọmọ Ìgbò wípé ìmùlẹ̀ ti wà láàrin àwọn wípé kò gbọdọ̀ jáde síta wọ́n ní WhatsApp group gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ náà máa ń share láàrin ara wọn náà ń jẹ́ kí wọ́n mọ nǹkan tó ń ṣẹlẹ̀ gbogbo àwọn èèyàn yìí wọn tó bẹ́ẹ̀ nílẹ̀ Ìgbò wọ́n yanjú wọn ní tí wọ́n bá ti mú wọn wọn ò dẹ̀ kí gbé síta àmọ́ láàrin WhatsApp group wọ́n gbé síta wọ́n dẹ̀ ti wọ́n nu everybody pé wọ́n gbọ́dọ̀ share síta sí other platform bẹ́ẹ̀ tí wọ́n lè fi hàn àwọn èèyàn ẹ̀yà míì lórí fóònù wọn wọ́n mọ nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́dọ̀ wọn àmọ́ wọn ò gbọ́dọ̀ share sí. lọ́jọ́ kíkan tún nìyẹn Yorùbá ò lè ṣe bẹ́ẹ̀ ọmọ Fúlàní pọ́nlẹ̀ Yorùbá try be careful ọmọ Fúlàní pọ́nlẹ̀ Yorùbá. Yorùbá ò lè ṣe bẹ́ẹ̀ ṣẹ́rí Fúlàní mo mọ̀ wọ́n dáadáa ọ̀nkù mi mẹ́ta ni Fúlàní pa. káì. ọ̀nkù mi mẹ́ta ọ̀kan ní Jos ni ọ̀nkù mi yẹn ń gbé ìgbà táwa ń kékeré ló ti lọ sí Jos Ọlọ́run dẹ̀ kẹ́ ó ní ilé ńláńlá ó ní mosque ó ní hotel big hotels ní Jos nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí bọ̀ wá tó fẹ́ wá àtàkẹ́ àwọn kan sáré wá sọ fún pé àwọn alágbájá ń bọ̀ wá o so àwọn fámìlì ẹ̀ ní kó jẹ́ káwọn máa sábọ̀ wá sísàlẹ̀ bí ó ní ó lóun mọ gbogbo wọn tó bá ń sọ èdè wọn lẹ́nu ẹ̀ lérò pé bẹ́ẹ̀ ni wọ́n bí sí ó lóun mọ gbogbo wọn pé òun wá fi gbogbo nǹkan yìí sílẹ̀ ó lóun wá bá wọn sọ̀rọ̀ pé òun gbọ́ èdè wọn kankan ó ní káwọn nígbà tí wàhálà ẹ̀ pọ̀ ó bá ní kíyàwó àtàwọn ọmọ máa bọ̀ wá sísàlẹ̀ ń gbé wọn tí ì dé ìsàlẹ̀ bíi tí wọ́n ti pa tí wọ́n gé orí ẹ̀ tí wọ́n ń gbé káàkiri jó nílùú Jos. ẹranko làwọn pípé wọn níbi tí àwọn pípé yẹn ẹranko ni wọn. ọ̀kan nílùú wa gangan ló ti ṣẹlẹ̀ ọ̀nkùnrin yẹn ó ṣe 35 years ló lò ní sójà nígbà tó rìtáyà. ọ̀rẹ́ yẹn ó wá ń fi ọ̀kan ó ń bá ọ̀kan ṣọ̀rẹ́ nínú àwọn Fúlàní yẹn nílùú wa ń bẹ̀. ó wá Fúlàní yẹn wá tàn pé àkókò owó yẹn wá kóun fi ra bára màálù kóun máa bá sin màálù nígbà tí ó yá ọdún kìíní lọ ọdún kejì lọ ọdún kẹta lọ kò rí nǹkan kan lórí màálù tó gba owó lọ́wọ́ ẹ̀yẹn wá ń sìn lówó pé ó yẹ kí nǹkan kan ti máa jáde lẹ́yìn ọdún mẹ́ta at least ó yẹ kí nǹkan kan máa jáde ìgbà tó rí pé ó ń sin òun púpọ̀ jù tí ọkùnrin yẹn lọ bá nígà tó lọ béèrè owó ó lọ sí ìgà ogun ló pa ó nà ní nǹkan máa yẹn wọlé wá kú ni o lálẹ́ ọjọ́ yẹn ló kú. tágọ̀ ìgbà tó ń lọ sọ́dọ̀ Fúlàní yẹn ó sọ fún àwọn fámìlì ẹ̀ pé òun fẹ́ lọ bá lágbájá òun fẹ́ lọ gba owó òun lọ́wọ́ ẹ̀ jàre. nítorí 35 years in service. 35 years in service ló jẹ́ ká mọ̀ yìí pé máa yẹn ló ṣe iṣẹ́ yẹn. àwọn yẹn wá lọ bá wọ́n lọ sọ fún pé lágbájá báyìí ó ní kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ láàrin ó lóòótọ́ ló wá òun dẹ̀ ti sọ fún yín igbó nǹkan lòun ṣe o pé òun mọ kankan tó ṣẹlẹ̀ sí o. ó dà ẹ́ ṣe ń gbọ́ bá Fúlàní wọ́n dájú tó jẹ́ pé ká má fìyà jẹ ara wa ká má fìyà jẹ àwọn generation wa tó ń bọ̀ ẹ máa tẹ̀síwájú. ẹ ṣeun gan bá God bless you. ajá tó ń fọmọ ẹkùn lọ́mú ó ní ọ̀rọ̀ Yorùbá lọ́wọ́ yìí ọmọ ẹkùn máa dàgbà ìṣẹ̀lẹ̀ máa ṣẹlẹ̀ gbogbo tá à ń ṣe yìí erémọdé òun là ń ṣe à ń ṣeré lọ́wọ́ ni tó bá dójú ẹ̀ tán
wọn ò ní kọ́ wa ìyá wa Àjọkẹ́ ẹni UK lẹ́wọ̀ ẹ wá wà lórí Facebook kí ló dé join wa lórí YouTube ìyá wa Àjọkẹ́ ẹ lọ subscribe sí YouTube channel Yorùbáwùyí ẹ̀yin tẹ́ ẹ̀ ń wò wá ẹ bá wa subscribe sí YouTube channel Yorùbáwùyí ẹ bá wa subscribe sí YouTube channel Yorùbáwùyí ẹ follow wa lórí àwọn pages wa bá wa gbọ́n sókè bàbá mi. ẹ kú dédé àsìkò yìí. ẹ ṣe jà èyí mo ti ní fídíò yẹn yẹrí ẹ kí n kọ́ sàn kan ní nǹkan méjì tí àwọn méjì kan ti sọ síwájú tí bàbá yẹn sọ pé kan inform wọn ní American kan pẹ́ pẹ̀lú lẹ́tà ọkọ̀ fẹ́ back up not only with letter with video ni evidence ṣe ti ń sìn kọ́ máa gbogbo àwọn fídíò tẹ́ iná tẹ́tẹ́ kí n lọ́wọ́ yẹn kọ́ máa lè gádẹ̀ lọ́wọ́ yín kọ́ máa back up pẹ̀lú gbogbo ẹ̀ fún wọn ìgbé tó máa ìjọ tó máa dàrú ni ọ̀nà ṣe ń ṣù wọn ní fídíò yẹn àmọ́ àwọn Nàìjíríà náà tẹ́ pé bí Yorùbá tẹ́kọ̀ náà tán ní fọ̀tán dé kọ́ni lamẹ́ríkà yẹn ìyẹn lọ bẹ́ẹ̀ ṣe máa kejì náà tún sọ̀rọ̀ pé region ò lè pay ní Nàìjíríà tí wọ́n bá ṣe region ta ló máa control army Fulani ṣe máa fẹ́ dominate army because they believe in power nǹkan tí region ṣe lè work nìyẹn because tí wọ́n bá gbé fún region ẹ máa ní air force ẹ máa ní nílé ẹ̀dẹ̀ máa lámì Fulani ò lè gbà àwọn máa fẹ́ dominate ẹni at the end of the day ó máa come to nǹkan tó ṣẹlẹ̀ ní Chad àti Nigeria àti Burkina Faso major athletic over ó bẹ́tà pé kó dárúkọ máa lọ ṣẹ́rí Baba Tinubu can use amalgamation 1914 because ó ti expire tó máa gbótórí yẹn láti protest towards Nigeria ó bẹ́tà agreement ọkọ àtìyàwó ni pé tẹ́ ẹ bá fẹ́ ra yín mọ́ ẹ lè depart ẹ wọ́n lè lọ gbọ́kọ̀ lára ara yín tí ẹ bá fẹ́ padà wọ́n lè lò yẹn as excuse tí nǹkan báyìí bá ń lọ then tó bá dẹ̀ ń dìgbẹ́ láwọn criminal àwọn eléyìí ò ràn anybody wọ́n lè pọ̀ ọmọ ọjọ́ kan tó ti sìn the lifestyle Yorùbá ò dẹ̀ rí bẹ́ẹ̀ yẹn then èèyàn ló máa dìde ṣàpé má sọ kínní àwọn àgbààgbà tá à ń sọ yìí àwọn àgbààgbà tí ò lẹ́nu bẹ́ẹ̀ ló pọ̀ jù àwọn tó ń jẹ pẹ̀lú Fúlàní ló pọ̀ jù ṣé láwọn tó dẹ̀ ń jẹ pẹ̀lú Fúlàní wọn ò fẹ́ kí Yorùbá lọ ṣùgbọ́n gbogbo ọ̀ ní pàwọ́ táwọn tí ò ní tó hàn jẹ́ ń bẹ̀ tí wọ́n bá rí population of àwọn èèyàn níta gbangba bí i 10 to 5 million níta gbangba tó máa shut economy down everybody àmọ́ bí tẹ́pẹ́ everybody ń lọ. ṣé àti tamati sọ pé báyìí kò tí ìyá Yorùbá ok ẹ kí fún ìsáfù ẹ lọ náà ta màálù náà ìjà àwọn èèyàn ṣe ń ṣe party náà tó lè jẹ́ sí láti bí ẹ bá ń sọ̀rọ̀ ìpàtí ti wà láti from now till the January next year ọ̀dẹ̀ ra màálù 3 million 4 million ṣe pé ìyá ò tí ì jẹ́ Yorùbá ikọ̀ tó ń wò nìyẹn wọ́n ti ń dáná party sílẹ̀ tó ń ná 50 million tó ń ná 100 million tó bá sì oúnjẹ tó wọ́n láti north tó jẹ́ sí àwọn náà máa mọ̀ lára ibi tó máa kọ́ bẹ̀rẹ̀ nìyẹn nǹkan tó máa ń ta ilẹ̀ Yorùbá yẹn kọ́ máa jẹ́ ilẹ̀ Yorùbá wọ́n àrà àwọn leader wa tó lè ṣerú ẹ̀ tó jẹ́ sí bọ́ Yorùbá ló máa jáde fúnra wọn láti defend ara wọn. ohun tó tà ńlẹ̀ Yorùbá ká máa jẹ́ ńlẹ̀ Yorùbá a lè lọ oko ṣe lọ tálẹ́ fẹ́ lọ sóko. oko ṣe lọ ẹ máa gbọ́ ṣe lóko máa ṣe lọ ṣẹ́rí wọn tó máa fi short wọn down tọ́wọ́n bá rọ oúnjẹ wọn ṣẹ́rí most of oúnjẹ Fúlàní ilẹ̀ Yorùbá náà ń tà sí Ìgbò ò lè bá wọn rà àwa náà ò lè rà ibi wọn ti máa bọ́ nìyẹn ṣojú àwọn ọ̀gá wọn máa pera wọn jọ ọ̀ ní fẹ́ lose business wọn but àwa gan ò ní wá lè ra business wọn nígbà náà àwọn á ní security wa náà fún ara wa anybody tá a bá bá nú oko wa we can deal with them ẹgbẹ́ wọn tí màá yẹn sọ pé àwọn Ìgbò ń ṣe tiwọn jẹ́ pé wọn ò ṣú ẹ̀ síta àwa Yorùbá ẹnu wa ti lose jù ẹ máa ṣe kí ẹ máa gbé fídíò káàkiri you don't need to share any video ẹ dín pẹ̀lú wọn bẹ̀ kẹ́dẹ̀ bó síbẹ̀ kẹ́bọ̀dì máa lọ́nù rẹ̀ tẹ́bá tó ti bẹ́ẹ̀ lóye tó bó síbẹ̀ that is it ṣùgbọ́n Yorùbá máa ń fẹ́ ṣe àṣẹ wọn mo ṣe lẹ́yìn which is wrong. gbogbo wọn political power ni gbogbo wọn political attention ni gbogbo wọn ń jà sí. ara wọn ní ìjẹ́rí èèyàn ló máa kọ́ fún wọn ṣẹ́rí each governor each president each senator ọ̀fọ̀ tí wọ́n sí bẹ́ẹ̀ ni àwọn city tó dẹ̀ gbọ́dọ̀ síbẹ̀ náà ló máa kí fún wọn náà tó ti ẹ̀yìn kò lọ sọ fún yín sí ló máa pẹ́ okay we don't want this tí aráàlú bá dìde okay ẹ kí fún example ti Ṣèyí Mákindé nísìnyí ọgbà àwọn ọlọ́mọ lọ more than 2 months nísìnyí right okay kí ló ṣe ó sì sọ pé ẹ̀wọ̀n nípa aláàbàdàn má dìde tí gbogbo Ìbàdàn bá dìde tó máa short economy ẹ̀ down jẹ́ pé ó máa wá something to do ṣùgbọ́n tí wọ́n bá àwọn kan náà ń gbowó lọ́wọ́ ẹ̀ ọ̀rí lè ṣe pẹ́ẹ́mẹ́ta nílẹ̀ Yorùbá nìyẹn ojúṣàjú ti pọ̀ fúnlẹ̀ Yorùbá ju ṣoṣo ti ń sìn bọ̀ àwọn tí yàrá bá ń jẹ gangan kọ́ dìde kò sí iye tó fẹ́ panu wọn tẹ́lẹ̀ Fúlàní ọmọ máa pa 10 20 30 wọ́n dín ilẹ̀ Yorùbá kù wọ́n dín Yorùbá kù ni but kí Yorùbá náà rise towards them tó máa ti rise towards them kò yẹ sìn àwọn àdìbò ọlọ́mọ ọmọ Yíbò ò ní support Fúlàní láíláí ṣòro yẹn sìn Yorùbá máa fi style ìdájà lẹ̀ láàrin Fúlàní àti Haúsá ni àwọn náà fẹ́ gba àwọn lọ́wọ́ wọn èèyàn mẹ́rin náà fẹ́ bájà ṣé gbogbo kí náà calculation ni bó ṣe ní bàbá Tinubu lẹ́kẹ̀lé bí mọ̀ bóyá bàbá Tinubu bóyá kí ní ìbẹ́ bàbá Tinubu ń rí ẹ má yẹ tí o tún agbẹ̀ṣẹ̀ kó wá àgbààgbà mélòó kan
ó lè show gbogbo àwọn fídíò táwọn èèyàn ní lọ́wọ́ kàn pé bàbá Tinubu jókòó watch this thing kókó òun náà wò fúnra rẹ̀ tẹ́lẹ̀ pé tó bá kú omi ẹ̀ tí ó bá gba Yorùbá fún wọn tó ọlọ́run ò sí ikú bàbá Tinubu á lè bí epo láti ṣe pé ṣe báwọn aṣọ òkìní fún ẹ jọ kí ló ṣe sí. ṣe ẹ ṣúọ pé ẹ ṣúọ pé àwọn àgbààgbà tiwa àwọn àgbààgbà wa ẹ ṣúọ pé àwọn àgbààgbà wa wọ́n máa pe bàbá Tinubu sí àkíyèsí many of them wọ́n níyàwó Fúlàní náà. ẹ ṣe fún sábù ṣẹlẹ̀ àwọn àgbààgbà ní ìwà. New York Times àna wa lówó díẹ̀ ká draw attention sí fídíò bá. ẹ ní sùúrù yàwá Afisat wọ́n ní is not clear on YouTube ẹ gbà clear lórí YouTube kí ló tún dé ṣáwọn arábí ti dé ni wọ́n ní ẹ ní sùúrù mà wọ́n ní kò clear lórí YouTube o. lórí YouTube àti mo wo lọ sórí YouTube ok bóyá kọ́ yàwá Abdulsalam Afisat wọ́n ní kò clear lórí YouTube. ẹ̀yin tó wà lórí kí ẹ máa bá wa kọ kọ́mẹ́ǹtì ẹ bá wa like ètò I don't know mi ò bá wa jẹ máa ń kan mi ti máa pè gidi mo yẹ kí n máa sọ pé bá wa like bá wa power tap ẹ bá wa ṣe kíní kan ẹ má bínú màmí ẹ bá wa gbóhùn sókè sàbí màá ní. ẹ jọ̀ọ́ mà nǹkan tẹ́mi fẹ́ mú wá gẹ́gẹ́ bí àmọ̀ràn ọ̀pọ̀lọpọ̀ ti sọ nǹkan tí mo fẹ́ sọ however ṣé ó ṣeé ṣe we do an advertisement on both Nigerian and New York Times cash advertisement then àwa tá a wà ní bó jẹ́ $10 ká gbà. 240 yẹn mi ní pè yín ẹ máa pè 50 times mi ní pè yín Ọlọ́run mọ̀ pé mi ní pè yín padà. The Nigerian government will react. wọ́n mọ nǹkan tó ń lọ but kò dùn wọ́n débi egungun tó máa fi sọ pé yes ó ti tó ká take action. Then another thing tí mo fẹ́ ká ṣe ni pé ká tún kọ bí open letter àbí open petition to the National Assembly láti lè address some of these issues. Tí gbogbo bá sọ pé à ń gbọ́ à ń circulate wọ́n kàn wọ́n fi ilẹ̀ ni but we need to do something in form of pé ká kàn kankan tó yẹ pé they will now be able to react to it àmà kọ address wọn. I think that will make sense lójú tèmi. Sọ̀rọ̀ mi yẹn báyìí. Ọ̀dà ẹ̀yin tẹ̀ ń gbọ́rọ̀ ìṣòye ẹ̀yin tó bá dẹ̀ clear sí ẹ̀yẹ ká mọ̀ tó bá tẹ bá support ẹ̀yẹ ká mọ̀ tẹ bá ní opinion ẹ̀yẹ ká mọ̀. Bẹ́ẹ̀ ni kì í ṣe pé káà tó wà ní diaspora kákan máa oh this is terrible this is kinní kan kò move anything but ká lè ṣe nǹkan kan tó concrete yes a fẹ́ ṣe publication lórí eléyìí pẹ̀lú irú New York Times kò síbi tí wọ́n ní ti lè rí ibi tí United Nations headquarters wà ní New York so New York Times ibẹ̀ ló wà gbogbo àgbáyé rí so to now compare Nigerian government láti lè ṣe nǹkan kan nípẹ̀ then bàbá wa Akíntóyè kí ni wọ́n ń ṣe láti lè also write on behalf of the Yorùbá race. Bàbá ò dákẹ́ ẹ̀ bẹ̀rẹ̀ àwọn àgbàgbà tó kò support bàbá so kí lè fẹ́ ṣe sí igi kan lè dá gbó ṣe. It's just unfortunate but èmi bí ilé ìpè tá a bá kọ papers tá a kọ letter petition ká address ẹ̀ open letter to UN open letter. Sani ọmọ tẹsán pé ó fẹ́ mọ mú fún ọjọ́ mọ mú UNICEF. Then irú àwọn National Assembly then at the local level àwọn representative wa the state assemblies ká kọ̀ọ̀kan then a máa dúró pé a ti kọ lẹ́tà sí you are waiting something wọ́n ní wọ́n rí gbogbo fídíò tó ń circulate a kàn circulate tó bá yá with time wọ́n á ní ó máa lọlẹ̀ bí Nàìjíríà ṣe operate nìyẹn tàwa máa fi rí 2-3 months gbogbo ẹ̀ tún ti dákẹ́ ó ti lọ nìyẹn but tá a bá ti gbé documentary evidence sí gbogbo àwọn tí mo sọ yìí definitely they will react to it. ẹ ṣe ń gbọ́ sir thank you so much sir ẹ ṣe. ẹ tẹ́ bá support bàbá wa ẹ jẹ́ ká mọ̀ ẹ tẹ́ bá dẹ̀ support wọn náà ẹ dákun ẹ jẹ́ ká mọ̀ bàbá wa gbóhùn sókè. hello ìyá mi. yes sir. ọ̀dà àlẹ́kọ̀ ọ̀dọ̀ mi náà. ẹ ṣe. mo rí fídíò yẹn mi ò lè sọ̀rọ̀ nípa fídíò yẹn náà wọ́n kọjá agbára tèmi but èmi kàn fẹ́ sọ nǹkan kan nípa nǹkan tí àwọn èèyàn sọ wípé kí Tinubu gbìyànjú kó fún wa ní regional àwọn tí wọ́n sọ pé kí wọ́n fún wa ní regional wọn ní àròjinlẹ̀ ni o. ẹ má okay go ahead sir please with respect. torí ṣe bí regional náà la wà tẹ́tẹ́lẹ̀
kí ló sọ fún wa wípé tó bá fún wa ní regional ṣé òun ló máa wà bẹ̀ títí láéláé ni tó bá padà dé a fẹ́ ṣe òfin tó jẹ́ pé wọ́n ti padà débẹ̀ mọ́ wọ́n máa padà débẹ̀ ẹjọ́ kan but ohun tí èmi kàn mọ̀ pé Tinubu lè ṣe ni wípé tí ò bá lè pè wá finally kó fún wa ní regional yẹn but ohun tó wá tún máa fi kún ni wípé bó ṣe pé ó máa tún lọ síbi tó ti ń yáwó náà ni tó máa lọ yá ẹ̀bítíbitì owó tó bá fi ra nǹkan ọjà fún wa lórí ilẹ̀ Yorùbá tó ní wọ́n ń padà bọ̀ tí yóò bá fi lè ṣe yẹn kó má fún wa regional o kó ra fi wálẹ̀ báyìí kó ra máa pa wá díẹ̀ torí tí ó bá fún wa ó tọ́ lè mi sọ fún yín tó bá fún wa ní regional yẹn bí ìgbà tí ó bá fi wá sínú ewu ni ìyẹn gbọ́dọ̀ ló máa burú jù but ọ̀rọ̀ wa dàbí ọ̀rọ̀ ọ̀lẹ ni wọ́n ní tí a bá dáṣọ fún ọ̀lẹ a máa ń paláró ni tó bá fẹ́ fún wa ní regional yẹn bó ṣe pé ó máa lọ yá owó ni ó máa fi wálẹ̀ bẹ́ẹ̀ ó máa ra ìbítíbitì ẹrù ó máa kó wọlé ní bámúbámú tó máa fi dìfẹ́ǹdì ara wa àìjẹ́ bẹ́ẹ̀ tó bá ṣe ń kúrò bẹ́ẹ̀ ló máa dá wa padà sí ṣẹ́ṣẹ́ àárọ̀ ni o ibi tọ́rọ̀ wá dẹ̀ ń lọ yìí ẹ bá mi sọ fún Tinubu mi ò kí ń ṣe wòlíì o tó bá lè ṣe kò bá dáa ẹ sọ fún bàbá kó má sun Àbújá mọ́ o ẹ mọ̀ kò sí ẹni tó Ọlọ́run lè lò kò sí ẹni tó Ọlọ́run lè lò mò ń sọ kí gbogbo aráyé máa gbọ́ náà ni kó má dàbí pé bóyá sọdọ àti àwọn èèyàn bóyá àwọn tó wà lórí program wọn máa sọ ọgbẹni kó lè pín jọkọ o kò ní rí bẹ́ẹ̀ o kí bàbá má sun Àbújá mọ́ láti bí a ṣe sọ̀rọ̀ yìí ẹ sọ fún bàbá yẹn kó má sun Àbújá mọ́ o gbogbo ọ̀rọ̀ kọ́ la máa sọ mo mọ̀ nǹkan tí mo sọ ṣá ẹ ṣe bàbá wa ọlọ́wà pẹ̀lú wa o yóò o. I don't know why people are challenging me. Why you did not call me? Why you did not call me? I am calling you now. You are not picking up. Oh. Anybody come ask? Come ask yàrá Yorùbá. Why you did not call me? I call you. You are not picking up now. Please don't call back because I may not pick your call. Be careful. Ẹ jọ̀ọ́ ta ló wà lórí TikTok yẹn kò ẹ bá wa mute na lórí TikTok yẹn lórí mama ìtì mi. Wà wọn lórí TikTok ni. Wọ́n ti Fulani ẹ̀dẹ̀ bá wa máa ìtàn ẹ̀dẹ̀ bá wa pa mí ìtàn ẹ̀dẹ̀ bá wa pa mí ìtàn. Nígbà tí o bá send the heart me, kò ní mọ value ẹ̀ mọ́. In fact, kò ní mọ value ẹ̀. You are very right. Pé ẹ̀rọ tó bá ti èmi ni máa ń gbé wọn wọlé ojúmọ́ lọ́wọ́ sọ pé kàn send gift tó gbé wọn wọlé. Please if you don't send gift, don't send request. Because ẹ̀ ní mo value gẹ́gẹ́ bí Mr. Richard ṣe sọ. If you don't send gift, don't send request. No matter bó bá fẹ́ sọ ẹ lọ sọ lórí page mi. Ẹni tó bá fẹ́ sọ ẹ lọ sórí page mi kẹ́ lọ sọ. You don't send at me ni kí ni at me àbí kí lẹ pé. If you don't send at me, don't send request. Ẹ lọ sọ page mi. At me ni one at me. Oyè dẹ̀ máa cover for full day. Wọ́n cover for the whole day. Tó bá gbọ́n wọlé báyìí, wọ́n á make sure wípé àwọn frustrate yẹ tí wàá fi bínú sọ̀rọ̀ ṣáà ni. Àmọ́ TikTok yẹn mi èdè TikTok mi fẹ́ máa wá sórí TikTok. Ọlọ́run mọ̀ pé èèyàn méjì ló wò mí lórí YouTube. Ó tẹ́ mi lọ́rùn bàjẹ́. Wà á rojọ́ ẹ bá wa mute ẹ bá wa tap wọn nípa àtàwọn ẹgbẹ́ náà ti ń ṣèdí balabala wà á ti máa rí lion wà á ti máa rí tiger wà á ti máa rí nǹkan oríṣi ọmọ máa jù èmi ò bẹ̀yìn kẹ́ send gift ẹ bá send tẹ́ bá lẹ̀ send mo ṣe tèmi fọ́lọ́n bẹ̀ ẹ máa disturb mi. ẹ bá gbóhùn sókè Ọláyínká ẹ send request. Ọláyínká ẹ send request. Ìjọba lè gbà mí láyè kí n wò tó wá pè mí padà ọdún wa. Ọláyínká yẹn send request kí n gbé yín wọlé so ìgbà mo fẹ́ hẹ̀ǹdì because inú mi mo tó lé tí mo ń bí mi báyìí mo kọ́ tó lé tí mo kàn ń bí mi báyìí.
Auntie, mommy. Mo ti mú mi. These people are giving me tough time. TikTok. Ojú yẹn look dull me dey like ojú yẹn look dull. TikTok ló fún mi ní problem. Trust me. TikTok ni. Báyà sí mi ni wá sórí TikTok wá ṣe show mo. Hello, Yorùbá. Ẹ wá gbóhùn sókè. Okay. Ọlọ́run kó ṣàánú wa. Ṣùgbọ́n nǹkan tó wà ńbẹ̀ ni pé gbogbo àwọn tó ń dárúkọ àwọn ọba. Now, my own take is this. Àwọn wo ló sponsor owó ẹrú nígbà wáṣẹ̀? Ṣé báwọn ọba náà ni? Èèyàn òun lèèyàn máa jẹ́ títí ayé. Yorùbá ní ọ̀gbàrá òjòkó lóhùn oníléwó onílé nìkan òun ni ò ní gbà fún oníkálukú kó lọ mójútó ara ẹ̀. Kò sí ọba kan bóyá nínú ìdá 10 bóyá tá bá rí ìdá kan tí ò kì í jàǹfààní lára Fúlàní. Nǹkan tó fà á tí gbogbo majority ọba ilẹ̀ Yorùbá tán lè sọ̀rọ̀ òun nìyẹn. Ta ló máa worú fídíò eléyìí tínú ẹ̀ máa dùn? Ṣé wọ́n lè ṣe ìyàwó ọba kankan báyìí? Ọba kankan lè gbà wọ́n ṣe ìyàwó òun báyìí. Ìjòyè kankan lè gbà wọ́n ṣe ìyàwó òun báyìí. Ṣùgbọ́n àwọn tán ní nǹkan kan àwọn náà ni wọ́n máa forí kó. But problem tó wà ńbẹ̀ òun ni pé gbogbo ìdíbàjẹ́ tán bá ń ṣe sílẹ̀ ilẹ̀ fúnra rẹ̀ gẹ́gẹ́ bí Bíbélì ṣe sọ ilẹ̀ fúnra rẹ̀ ó máa béèrè ẹ̀san. I want to tell you categorically wípé gbogbo ẹ̀jẹ̀ aláìṣẹ̀ tán ti ta sílẹ̀ kò ní ìdí kéèyàn gbàdúrà mọ́ ilẹ̀ máa béèrè ẹ̀san ó tiẹ̀ ti bẹ̀rẹ̀ sí béèrè báyìí ẹ jẹ́ ká lajú. Bàbá wa kílẹ̀ because mi ìráwọ̀ tó ń kọ́ sọ̀rọ̀ nípa pé Gúnmi ní Sunday Igboho should stop láti máa arrest àwọn bandits. Nobody is talking about it. Ṣé ànífẹ̀ẹ́ Sunday Igboho náà àbí nǹkan tó ń ṣe wá yín tó ń ṣe fún wa yín àwa náà support pé kó stop. Àwọn ọba ló wà ń bẹ àwọn ọba ò lè sọ̀rọ̀ ǹjẹ́ nìkan kan sọ̀rọ̀ ǹjẹ́ gómìnà kankan sọ̀rọ̀ wọ́n má bàa yọ wọ́n pò. Mo fi owó àtọmọ mo fi kí n fi bu ẹni láṣìírí. Mo lọ sílùú kan láìpẹ́ mi ò sí Nàìjíríà mọ̀ ń sìn. Mo lọ sílùú kan ní àìpẹ́ ní South West ọ̀dọ̀ wa ni. Mo dẹ̀ rí mọ́tò Rolls Royce. Mo rí Rolls Royce yẹn lójú títì. Mo wá ń wò ó wípé ṣé irú títì tí Rolls Royce tó ti wọ́ọ̀tì kan máa wá rè. Mo dẹ̀ wá gbọ́ pé ọba yẹn òun ló ń ṣe ọ̀nà apá kejì yẹn. Ṣùgbọ́n ibi tán fẹ́ gbé Rolls Royce wọn gbà nínú ilé tó wà nílẹ̀ yìí ojú gbogbo wa ló máa ṣe. Ọ̀dà ẹ ṣeun gan bàbá mi gan God bless you ẹ ṣeun. Somebody said Gumi is coming to pààyàn gbogbo yín pátápátá lórí TikTok wọ́n ní Gumi bọ̀ wá pa everybody kò sí wàhálà. Ó ṣì mà nìyẹn tí àwọn ọmọ Fúlàní ni àǹtí kálá rí èèyàn tó lè send fídíò yẹn sí Gumi. Ṣé Fúlàní ni? Ó lè jẹ́ Fúlàní ni. Kálá rí ẹ tó lè send fídíò yẹn sí Gumi. Bóyá rí nǹkan sọ. A rí nǹkan mi sọ tó ní kọ́ wọ́n tó lóye. Tí Gumi bá wò Gumi kò ń kọ̀ máa rẹ́rìn ni pé àwọn ọmọ ìyá òun gbádùn. Gumi kan jánu ni. Orí mi tó ti ń pààyàn kí ló sọ? Ó ní they are just they are kí ló pè wọ́n kí ní kan. Mi tẹ̀ rántí nǹkan tó pè wọ́n. Ṣé bàbá pé fídíò yẹn. Gumi kan jánu sólóyè ni. Tí bàbá ńlá Gumi tó bá dúró wájú gbòòwò á dérú ni. Ó kàn jánu lásán ni. Ṣé àwọn ọmọ mo ń visualize àǹtí mo ń visualize ọmọ yẹn báyìí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀. Àlọ́ lórí burúkú ni àwọn Fúlàní. Mo ń wọ ọmọ yẹn bóyá fẹ́ mu yàn. Ọyàn ló fẹ́ mu because ṣé mo pọ́nmọdé. Kò sí ní báyìí ọyàn yẹn ṣá. Kọ́sì mi ṣe ìbímọ sìn ọmọbìnrin ló bí àǹtí. Nǹkan mi kò ọyàn nìkan lọ́mọ yẹn mu lọ. Ọyàn ló máa mu náà ọyàn ló fẹ́ mu. Kò gba mílìkì. Àná tí mo bá ń tì mí sọ̀rọ̀ tó bó ṣe ń sunkún mo ní kí ló ṣe ọ ló fẹ́ mu yàn. Mo lẹ́ẹ̀dẹ̀ ní kí yẹ ẹgbẹ́ gbé kó ṣe nǹkan tó ń ṣẹlẹ̀ kó fún lọ́yàn náà. Ìyá Kọ̀dẹ̀ ni wọ́n lè fi tó ń ṣe. Ìyá Kọ̀dẹ̀ lọ́mọ yóò lè fún ọmọ ẹ̀ lọ́yàn yìí. Ẹ bá wa gbọ́n sókè lórí. Kò ní dá fún àwọn Fúlàní. Kò ní dá fún wọn. Ẹ bá wa gbọ́n sókè lórí fóònù àti gbé kọ́ọ̀lù yín o. Ìsọ̀rọ̀ Yorùbá wuyì mo ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ tó ń sìn ni. Ẹ jẹ́ kẹ́lòmíì tún wọlé. Ṣẹ́rí ẹ má tí ì lọ sà ẹ má tí ì lọ. Ok mi lọ. Ṣẹ́rí nǹkan tó yẹ kí n pè yín padà. Tẹ bá wo kíní yẹn sìn ẹ pè ní like 6 times. So tí wọ́n sọ pé tẹ bá ṣe ń pè nọ́mbà yẹn máa lọ sókè àwọn tó ti pè láṣẹ kí n rí wọn pè láṣẹ máa ń pè lómìn lẹ́ẹ̀mejì.
mi ti pè. Bàbá wa ẹ kọ́kọ́ lẹ pè. Mbọ eti so gba tí mo dẹ̀ ti sọ̀rọ̀ mo kàn drop náà ni. Okay, ṣé lo provide kan náà ẹ má bínú sir. Ẹ má bínú. Number tí mo fẹ́ sọ pé ó pè lélẹ̀. I don't know. Ẹ wo ẹni tí mi bá rí yín pé ẹ má bínú torí Ọlọ́run. Ẹni tí mi bá ti rí pé kó má bínú. Ẹni tí mi bá ti rí pé ẹ má bínú torí Ọlọ́run. Àwọn tó pè yẹn gbogbo ẹ̀gan ó ti jápọ̀. Kọ́ tó wà nọ́mbà tó wà lórí fóònù mi sìn ó ti lé ní 40. Bẹ́ẹ̀ tí tá bá rí pé ń bẹ̀ ni. Bàbá wa ẹkún òwe bàkàwú. Ẹ kú iṣẹ́ Ọlọ́run ní fagaraga yín. Àṣẹ Ìdùmarè. Ẹ kú ètò ẹ lè kú wẹ́líwẹ́lí òjò yìí. Wẹ́líwẹ́lí ni o. Ọlọ́run ṣàánú wa. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run àwa ọmọ Yorùbá ló yẹ ká sọpọ́tì olóyè pẹ̀lú ohun tó ń ṣẹlẹ̀ yìí. Ṣé n tí Gúnmi ń ṣe yìí ṣé kò sí gọ́ọ̀mẹ̀ntì? Ó yẹ kí àwa ọmọ Yorùbá ká béèrè lọ́wọ́ ara wa pé ṣé èèyàn kan wà nílẹ̀ Yorùbá tó lè ṣe ohun tí Gúnmi ń ṣe yìí tó ń sọ̀pọ̀tì tẹ́rọ́rìsì tó dẹ̀ ń bú àwọn tó jẹ́ sẹ́víọ̀ wa kò dẹ̀ wá sí àgbà Yorùbá kan tó lè sọ̀rọ̀ nípa nǹkan tó sọ. Ṣé Gúnmi nìkan ló bú Sunday Igboho ni àbẹ́ ẹ̀rọ àwọn Yorùbá tó ń bú Sunday Igboho? No, wípé ṣé èèyàn kan wà tó máa defend the terrorist wípé ẹ fi àwọn. Ẹ bá wa tẹ fọ́fọ́fọ́ ẹ bá wa dá pé ẹ bá wa pé ní orúkọ Yorùbá. Ẹ pé ṣé ó sọ wípé wọn ò mọ kankan náà ṣe ń pa àwọn èèyàn. Ó ní literate. Àwọn tiwa tọ́dẹ̀ wá claim pé àwọn gba professor wọn gba gbogbo oyè tó wà láyé yìí ṣé wọn wá rí wípé ẹni ìwé tẹ̀ mọ̀ gan kò sọ́pọ̀ lọ́nbẹ̀ ọ̀tọ̀ ni ìwé ọ̀tọ̀ ni kéèyàn ní làákàyè olóyè òkà ẹ̀yin náà lẹ lólóyè òkàwé but làákàyè ẹ̀ ó pé ju ti ẹni tó ń ṣe president láwọn ìlú wa lọ. Because èèyàn gbọ́dọ̀ ní future thinking àti future àbí kí ló máa pè é so olóyè ti rí nǹkan tó máa ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú olóyè dẹ̀ gbé síta wípé ẹ̀yin èèyàn wa ẹ má jẹ́ ká wo kíní ìran nǹkan táwọn rí ẹ̀yin ò rí ṣé wọ́n ti ń rí nísìnyìí àbí olóyè ò sọ ni olóyè sọ ní 6 years ago wípé táwọn ń rí ẹ̀yin pípù yìí ò rí tó nísìnyìí ká tún wá ti rí nǹkan tó lóyè rí yẹn náà sí kí ló tún sísì wọn lẹ́nu tí ó dìgbà tán bá tó pa everybody tán nígbà ní àwọn ọba wa yìí respect tá à ń fún wọn yìí ló ń pa wá di bá a ṣe wà yìí ẹ wo bó ṣe ń pa wá tó yìí náà a sì tún respect wọn náà ni kábíyèsí o tuwálé o kìíní kan o ṣé àwọn ọba tó yẹ ká ti lọ bá nílé ká máa jẹ wọ́n tútù wípé kílẹ̀ wò dìbò yìí kí ni wọ́n ń wò kọ́ tún gbalẹ̀ lọ́wọ́ èèyàn kọ́ tún tà á fẹ́ lómìn kọ́ gbalẹ̀ lọ́wọ́ ọmọ Yorùbá wọ́n á tún tà á fún Igbo kọ́ gbalẹ̀ lọ́wọ́ ọmọ Yorùbá kọ́ tà á fún Fulani n tí àwọn ọba wa mọ̀ nìyẹn ìjẹkújẹ àwọn tẹ̀ ń pọ́n lé yìí wọ́n ń pọ́n yín lé ọba oníjẹkù. Ẹ tó ń pè yẹn stop jàre ọmọ yín tá à ń fún yín respect àwa yẹn lẹ wá mú bí tissue paper ẹ kàn mú wa báyìí tẹ bá ti fi nù wá tẹ́tí pọ́n wa lẹ́nu báyìí tẹ́tí fi wá nu ẹnu báyìí ẹ jùnú ni ẹ̀yin èèyàn wa ẹ jí ẹ má sùn ìsinyìí ó ń ṣègbà tó yẹ ká máa pọ́n àwọn bàbá yìí lé ẹni tó bá yẹ kẹ́ ẹ tú sí lójú ẹ tú sí lójú ẹ jẹ́ kó mọ eléyìí ò ń ṣe ayé fàájà la wà yìí because tẹ́ ẹ bá fàájà àwọn máa fẹ̀mí yín já ni tẹ́ ẹ bá ti fàájà pẹ̀lú wọn wọ́n máa fa ẹ̀mí yín já torí wọn kí ẹ wo orú fídíò tẹ́ ẹ ń sẹ́ǹdì yìí ìsinyìí káde ẹ pé ẹ sẹ́ǹdì ẹ síbi pọ́ǹtì. mo ẹ̀ṣẹ̀ sẹ́ǹdì ẹ bẹ́ẹ̀ sọ̀rọ̀ yẹn lè ṣì bẹ́ẹ̀ ohun mi ò ní yọ. Ibùdó tún àwọn èèyàn tó fi ń sọ ẹ ti mọ bí fíìmù bí kinní yìí ṣe wà bó ṣe wà bútà sí but kò mú fún àwọn èèyàn àwọn ọba wa wípé kí ló dé ọmọ yín ló wà bẹ́ẹ̀ lè sọ̀rọ̀ ǹsìn yìí ọmọ yín ló wà bẹ́ẹ̀ lè sọ̀rọ̀ sójú bàtà bá tó pa àwa táwa ń bí àkókò ilé wo la fẹ́ lọ ǹsìn yìí ṣé àwọn tó wà ń lé gan wọn kọ̀ǹpléènì tí wọ́n gan ju tàwa náà ń bọ̀. wọ́n wá bọ́jẹ̀ máa sá lọ tó wà ní gan bẹ́ẹ̀ já dànù. Òsì tàbí máa bá lọ nílé nígbà kan ọmọ wa wà ń bẹ̀ tí yà ń jẹ wá tó báyìí tọmọ bá kúrò nǹkan kí ló máa jẹ wá o ẹjọ́ ọ ti gbogbo bọ́dà ilẹ̀ Yorùbá wọn ò sí gbogbo nǹkan tó yẹ ká máa complain fún Tinubu lélẹ̀ up till now Tinubu ń lo 3 years bọ́dà ilẹ̀ Yorùbá wọ́n sì ti náà tilẹ̀ Fúlàní ń gbabẹ̀ wọlé àwa ò rí nǹkan gbà wọlé
tó yẹ ká máa sọ lélẹ́yìí Tinubu àwọn olè máa try lóòótọ́ but security àwọn èèyàn ẹ ló ṣe kókó. ayé Jonathan ó tọ́jú àwọn ọmọ títí ẹ̀. ayé Buhari ó ń ṣe àwọn títí ẹ̀ lẹ́ẹ̀kan wọlé bó ṣe wù wọ́n gbogbo wọn náà ní NIN ní Nàìjíríà lọ́wọ́. so kí ni Tinubu fẹ́ ṣe fún àwa tá a jẹ́ ọmọ Yorùbá. mi ò mọ o. àbí nígbà tí kinní kan jẹ ọmọ olòṣì ẹni ó fọ ìlú mọ́ tó bá ń jẹ ọmọ olówó sí yìí ẹni èmọ́wọ̀lú. wọ́n ṣàánú wa o wọ́n ṣàánú wa kó má pa wá tán. àwọn Fúlàní wọn ò rányàn kankan wọ́n pa bàbá mi dànù náà nìyẹn. I know. I know. ẹni tó bá kàn ló mọ̀ o. ẹni tó bá kàn ló mọ̀. ẹni tó bá kàn ló mọ̀ o. ẹni tó bá kàn àwọn náà àkúkú gbogbo ẹ̀ náà la máa gbé sórí afẹ́fẹ́ ẹ máa gbé tó bọ̀ yá mi yàgòrò kìíní. ẹ ṣeun bàbá wa yìí tó máa sọ tójú wọn rí lọ́wọ́ Fúlàní tó kò bá dìde sọ̀rọ̀ tábíọ́lá bá sọ tó gbé ẹ̀rí ní sàárè gbogbo wa làbá ṣàánú ọmọ Abíọ́lá tí bàbá wa tó sọ̀rọ̀ yìí mi rẹ tí mo fẹ́ pè mọ́ sí because gbogbo channel ti jápọ̀ tó má fi lè. tẹ bá mọ èèyàn tẹ́lẹ̀ sẹ́ǹdì ẹ̀ sí kọ́ sẹ́ǹdì ẹ̀ sí pẹ́ńkẹ́lẹ́mẹ́s kóun náà rí nǹkan tó ṣẹlẹ̀ sọ bóyá ó lè bá bàbá Tinubu sọ̀rọ̀. ṣé èmi ni màá tún sẹ́ǹdì síta tó bá wọn àwọn Yorùbá kan máa sẹ́ǹdì tó bá wọn kan sẹ́ǹdì ẹ̀. kárìbó ní nọ́mbà bọ̀dá pẹ́ńkẹ́lẹ́mẹ́s bá sẹ́ǹdì ẹ̀. ṣé o ṣe gan mo ṣe pariwo ẹ bá wa ṣí ẹ bá wa láìkì ẹ kí ló máa sẹ́ǹdì ẹ̀. kí nìyẹn mo ṣì wà ní máìndì ó brain mi. ẹ tó bá tún kàn àwa tún máa gbé bọ́ta. ó ṣì wà ní brain mi. èèyàn kan tún lọ Audacity tó tún rìkọ́ọ̀dì nǹkan tó ń ṣe. wọ́n tún sọ èdè sí pé ó dẹ̀ kókò bóbìnrin sùn rí tiẹ̀ kọ́kọ́ dédé sùn lé wọ́n yẹn lórí ni ó wà gún mọ́lẹ̀. mi rẹ̀ bí ó ti wọlé kò wọlé kò tí wọlé ó tún ti ọwọ́ bọ̀ kò tí wọlé. ọmọ yẹn dẹ̀ fẹ́ múyàn ebi ń pa ni. tẹ́bá fídíò tẹ́bá rí kejì báyìí bí wọ́n ti máa pọ́ màálù bẹ́ẹ̀ ṣe ń pọ́ ọmú máa yẹn tó fọmọ lẹ́yìn lọ́wọ́ gbogbo ẹ̀ kò ní da fáwọn pípọ̀ yìí ẹ tó so wá pọ̀ kò ní da fún wọn kò ní da fún wọn ẹ tó so wá pọ̀ kò ní da fún àwọn tó sì lọ́wọ́ sí pé káàjọ máa wà pọ̀ kò ní da fáwọn náà kò ní da fún wọn kò ní da fún wọn. kí ló dé. I could imagine. ọmọ yẹn ká mọ̀ ọdún márùn-ún ẹ̀yin náà mọ̀ ọmọdún márùn-ún ní ọmọ dọ́tà mi bá ṣe jí báyìí oúnjẹ ni mo lọ dáná fún kíṣìnì. ọmọ tó fẹ́ mu yàn wọ́n dẹ̀ fi ọmọ yẹn dẹ̀ fẹ́ mu yàn wọ́n dẹ̀ fi ń gún ọmọ yẹn lẹ́nu pé kókó àwọn dẹ̀ fa ọmú fọ. ebi dẹ̀ ń pọ ọmọ yẹn ebi ń pọ ọmọ yẹn because ọmọ yẹn bí ọmọ oṣù between ọmọ oṣù méje sí ọmọ oṣù méjìlá àmì ọmọ oṣù mọ́kànlá. ọmọ oṣù mẹ́fà sí méje ló máa jẹ ebi ń pọ ọmọ yẹn ni. ebi ń pa ni ẹ dẹ̀ mọ̀ pé nǹkan táwọn ọmọ yẹn máa mu nìyẹn ọyàn nìkan ló máa mu. ọyàn ni. ọmọ yẹn dẹ̀ fẹ́ mu yàn ó dẹ̀ ń tì kò ní da fún àwọn Fúlàní gómi kò ní da fún ẹ gómi kò ní da fún ẹ fún nǹkan tó sọ fún olóyè kò ní ṣoríire gbogbo àwọn Fúlàní tẹ wà Nàìjíríà ní ṣoríire because this is too much. ó pọ̀ jù kí ló dé ṣebí ìlú làwà yìí ìlú làwà yìí tẹ̀ lọ́wọ́ lórí púpọ̀ ó ń ṣe tiẹ̀. wọ́n dákẹ́ àwọn ọ̀kà wọ́n dákẹ́. ẹ̀yin kábíyèsí ẹ dìde kẹsàn kan o because ọmọ yín ló wà ń bẹ ìgbà tí Buhari wà ń bẹ sọ pé ẹ lè jà ẹ lè sọ̀rọ̀ Buhari máa gbé yín ṣé bàbá Tinubu tún máa gbé yín ni. ẹ jọ mo fọlọ́wọ́ bá bẹ̀yẹn ẹ̀yin tẹ bá sẹ́ẹ̀dì fídíò tẹ bá rí alágbára kan tó wá sórí íńtánẹ́ẹ̀tì ó ní alágbára lòun ò fẹ́ ṣe kinní kan ẹ má sẹ́ẹ̀dì fídíò wọn sí mi o bẹ̀tẹ̀ bá sẹ́ẹ̀dì sí mi máa delete ẹ̀ ni àfi agbálagbára ni mí ẹ wọ gbó ẹ bá wa kó wọn ni ẹ bá wa gbóhùn sókè. Hello màámi. Yes ma. mo á dá ìpẹ́lẹ́ yìí obìnrin tí mo sẹ́ndì fídíò ìsìnkú yẹ kí n sẹ́ndì. àti yẹn kẹ́ bọ̀ pàwọ̀ obìnrin la máa wà emotional jù ọkùnrin mi náà máa wà emotional ẹ̀mí ọkùnrin mi obìnrin. àwọn ọkùnrin látàlọ́ sí wọn lè sọ̀rọ̀ wọ́n dákẹ́ fẹ́. ẹ ti fi tẹ́tí máa mọ nìyẹn ipá àwọn ọkùnrin kò lè sọ̀rọ̀. ebi pa ọmọ yẹn ọlápẹ̀pẹ̀ fẹ́ jẹun kò ró ń jẹjẹ lásìkò á fi ìyà tó tọ́ á fi tẹ gbogbo àwọn Fúlàní. àṣẹ. á fi ìyà jẹ gbogbo àwọn tó fi ọwọ́ sowọ́pọ̀ kí Fúlàní máa wà lórí ilẹ̀ wa á fi ìyà jẹ gbogbo àwọn tó yẹ pé ó fi ọwọ́ tí wọ́n fi ẹsẹ̀ sí secretly or openly àbí tí wọn ò bá jẹ oúnjẹ wa
àfi tí afẹ́fẹ́ ilẹ̀ Yorùbá ò bá fẹ́ sí wọn lára àfi tí ilẹ̀ Yorùbá ò bá kàn wọ́n lọ́wọ́ àfi tí wọn ò bá jọ oúnjẹ ní ilẹ̀ Yorùbá àfi tí wọn ò bá bomi ní ilẹ̀ Yorùbá tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ló máa ṣiṣẹ́ lòdì sí wọn lágbára lọ́wọ́ Ọlọ́run gbogbo àwọn tó yẹ kí wọ́n ń fẹnu ẹ̀gọ́ kan olóyè orú ẹ̀ máa kàn wọ́n o ó máa kàn wọ́n máa kàn ìdílé wọn ó máa kàn wọ́n máa kàn ẹbí wọn lágbára lọ́wọ́ Ọlọ́run because ẹ wo my heart bleeds. My heart hurts, bleeds. It's okay. It is well. Obìnrin yẹn máa restless. Ọlọ́run ló mẹyẹ èèyàn tó bá ti bá sùn. Ọmọ yẹn ẹ mọ̀ pé ọmọ náà bí amọ̀ ní gbẹ́kún ọmọ ẹ̀ kó má tàtí wò. Bọ́mọ yẹn ṣe fẹ́ mú yàn yẹn. Ó fẹ́ fa ọmọ yẹn náà kó tún máa fún lọ́yìn bóyá. Bẹ̀tà àwọn tó fẹ́ fi ọyàn ṣeré wọn gbà fọ́mọ. Ilẹ̀ Yorùbá bí wọ́n. Ilẹ̀ Yorùbá gbé wọn mì. Afẹ́fẹ́ Yorùbá máa ilẹ̀ Yorùbá ó máa ṣiṣẹ́ lòdì sí wọn lágbára lọ́wọ́ Ọlọ́run. Olóyè Sunday Igboho nǹkan kò ní ṣe wọ́n lágbára lọ́wọ́ Ọlọ́run. Wọ́n á máa lọ pé wọ́n á máa bọ̀ re àyúlọ àyúbọ̀ lọ́wọ́ yẹn lágbára lọ́wọ́ Ọlọ́run. Igi kò ní dì wọ́n lórúkọ Jésù lágbára lọ́wọ́ Ọlọ́run. Yorùbá wí ẹ jẹ́ fi ilẹ̀ Ọlọ́run á fẹ́ yín náà lágbára fún yín lókun. Bí ìpọ̀mẹ́ ṣe ń gẹ̀ẹ́tẹ̀ ẹnẹ́jì yẹn o, èmi náà ń ṣiṣẹ́ alẹ́ o. Ẹ̀rọ mi yẹ lẹ̀ pọ̀ ní. Wọ́n dàgbà kàtà bí mi ò gbọ́ bí ìgbọ́ ládà bí ìgbọ́ kankan mọ́. Ṣùgbọ́n Ọlọ́run á fún yín lórí ọ̀fẹ́. Á fún yín lágbára. Nígbà tí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá máa délẹ̀, wọn ò ní wẹ̀yìn àtẹ̀bí yín kí láti gbára lọ́wọ́ àti gbogbo àwọn tó nífẹ̀ẹ́ Yorùbá dénúdénú. Ẹ máa bọ́jú òní, ẹ máa báyẹ̀ ètò nìṣó. À ń bá nìṣó ẹ ṣeun gan ẹ ṣeun. Ẹ̀yin tẹ́ ń wò wá ẹ̀yin olólùfẹ́ mi ẹ bá mi kàn sí iléeṣẹ́ Body Talk Venture ó ṣáná wọlé tẹgbàrọ gùdù lọ́dà this is original. Bọ́dù kọlù gbàrọ̀ gùdù òǹdàgígbàgì pọ̀ ńlẹ̀ jẹ́ àwọn ẹ̀ṣọ́ ara bí aṣọ ẹ̀gbà owó àti tẹsẹ̀ wọ́n kú orí ayélujára tí ń pera wọn ní ṣọ́ọ̀plọ̀ àmọ́ wọn ò tẹ̀ wọ́n ẹ̀jẹ̀ àjọ tara wa lólobó yìí fún ẹni fẹ́ ojúlówó lace ní vision trend lágbàáyé lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ tẹ Body Talk _accessories ní Instagram àti TikTok bẹ́ẹ̀ ni tìrìn ní ẹ ti ń koni lóòótọ́ àṣẹ lóòótọ́ lẹwà àti ẹrù ń sọ̀rọ̀ lára Body Talk Ventures mo ti rí o ní mẹ́sẹ̀nsẹ̀ deliver fi ọjà yín ránṣẹ́ síbi kíbi lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀yin tí òkè òkun ẹ tẹ Elegant Joy 26 ní Instagram àti TikTok lọ́wọ́ kan sẹ̀ǹdò ní ó gbọ́ gbogbo tó ń tà tó ń ṣe nílé iṣẹ́ àwọn wá o. Body Talk Venture àṣírí àwọn tó dá quality mọ̀ gbogbo aláyẹyẹ lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti olóríjorí ẹ̀yin ọlọ́jọ́ ayọ̀ bí ọjọ́ ìbí ìgbéyàwó gay òkú àgbà àjọ̀dún ẹgbẹ́ ìṣílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ibi ńlẹ̀ ti lè rí lace lóríṣi bíi Swiss lace dry lace voile lace cut lace polish lace HOH lace HKG lace Austral lace exclusive babalá luxury kì í gbó kì í ya kòkó júdà Body Talk ó lọ fún agán tó ìdórí gold àti jewelries padà ó digbó tèfè ẹ wá wo ẹ̀gbà ọwọ́ tẹ̀sí àti tọrùn bó ti wà ní gold ní àṣẹ ní silver jewelries tó tẹ̀wọ̀ lélẹ́yìí àṣàdànù síbẹ̀ kì í bó kì í gbé dànù bẹ́ẹ̀ ṣe ń lò ló ń tẹ̀wọ̀n sí látòrí Brazilian jewelry Dubai twin jewelry 925 exclusive tó débẹ̀débẹ̀ super original ní Body Talk jewelries àti lace àyẹ̀wò fún kíkọ́ lọ́pọ̀ kúyọ̀ fún alára tó tà ẹ fẹ́ bá wọn dòwò pọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ kàn sí Body Talk _accessories ní Instagram àti TikTok gbogbo bí ẹ bá wà ní wọ́n fọjà ránṣẹ́ sí ẹ sẹ́tì place order ẹ̀yin tòkè òkun ẹ tẹ Elegant Joy 26 ní Instagram àti TikTok Body Talk Venture ìmúra tó ń kọ́ tótó fashion tó gbé fashion pọ̀. ológun máa wá ológun ẹlẹ́yàmẹ̀yà ogun àwọn Fúlàní àti ìwà máa ṣẹlẹ̀. ó máa wá ìyẹn gan làwọn ẹ̀sìpẹ̀tì ogun yẹn gan là ń ẹ̀sìpẹ̀tì a fẹ́ lọ because ìyá yìí ti pọ̀ jù ẹ wo very pretty mama tẹgbẹ́ fọ́tò ẹ̀mí ìmọ̀ tó ṣẹlẹ̀ sí obẹ̀ tí mo ń wo fọ́tò yẹn mo dẹ̀ ń gbọ́n táwọn èèyàn kọ́mẹ́ntì ìpè wọn fẹ́ kọ́ ọmọ lọ́yàn ṣé bá a ṣe máa wò lọ lélẹ̀ àwọn kábíyèsí yìí wọ́n dákẹ́ wọ́n dẹ̀ sọ pé kọ́ máa gbọ́ àwọn kábíyèsí àwọn tó yẹ ká fi lọ sí pálásì kan lọ ju òkúta fọ́ orí wọn gbọ́ kí wọ́n sọ nǹkan yìí ń pọ̀ sí tí ò bá ṣe ọpẹ́lọpẹ́ olóyè Májàsọ́lá àwọn nìkan la rí ẹ̀yin ọba yìí ẹ̀ẹ́dẹ̀jọ́ ẹ sọ̀rọ̀ àwítẹ̀ wọ graduation gown káàkiri sọ̀rọ̀ graduation gown ló wà níta nísìnyí ìwé tẹ́ àkàkẹ́ tó jọba ṣó ló kàn nísìnyí báyìí Májàsọ́lá Ìgbòho sẹ́yìn kan kò ní sẹ̀mí yìí ó lágbára Ọlọ́run ẹ máa lọ́rí ẹ máa bọ́rí wọ́n ní ìpè tí à ń pa òṣè ara lolúwéré fi sàn gbogbo bí wọ́n ṣe ń perí yín níbi ibi yẹn á máa bá gbogbo ẹni perí yín níbi lágbára Ọlọ́run bẹ́ẹ̀ Gúnmi ẹ bá wa sọ fún pé ṣẹlẹ̀ bàbá ẹ̀ ni tó ń sọ pé kán kìlọ̀ fún Ìgbòho Sunday Igboho Ọlọ́run kó fi ọ̀run fẹ́ Akérédolú
kó bá wa tẹ sáfẹ́fẹ́ rere ó ti sọ speech yẹn fún Buhari ìgbà Buhari wà láyé tó ń sọ pé kán lọ wá ààyè táwọn Fúlàní ti máa dá màálù ó ní ṣé nínú ilẹ̀ bàbá títí wọn àbí ilẹ̀ bàbá ti òun Ọlọ́run kó fọ̀rùn ẹnì kátà ní kó ń jà fún wa ní àwọn gọ́fúnà nìyẹn. Akérédolú nìkan ni lẹ́yìn Akérédolú. torí ẹ̀ náà dẹ̀ ṣe pa máa yẹn torí òní chairman of àwọn gọ́fúnà nígbà yẹn torí ẹ̀ ni wọ́n ṣe pa gbogbo ẹni bá wá ń lépa Mọ́jàsọ́lá bá ń lépa Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà wọn ò ní rí mú o lágbára Ọlọ́run àtàwọn bọ́ìsì wọn ìrú ẹkùn tí wọ́n ń kó káàkiri lágbára Ọlọ́run tán jọ ń wọgbó wọn ò ní rí wọn mú wọn ò ní rí wọn ṣe ń jàǹgbà àyùnbọ̀ lọ́wọ́ ń jẹun wọn máa lọ ni wọn máa bọ̀rẹ̀ ẹ bá wa sọ fún Gúnmi ẹ ń bá mẹni tá a lè rán sí Gúnmi ẹ láàrin tí ẹ nílẹ̀ Yorùbá nílẹ̀ bàbá ẹ̀ tí Usman Fodio tó sọ fún wọn pé ilẹ̀ bàbá wọn ni kí wọ́n máa bọ̀ enough is enough lóòótọ́ wá láwa táwa ẹnu la fi ń já wáyà lórí social media gbogbo wa náà kọ́ la máa lọ́lẹ̀ àwọn èèyàn ń jápa ìyá mi Yorùbá wí tẹ bá rí ìdíwé táwọn èèyàn ṣe lọ ta property wọn torí pẹ̀lú ìyún tí ẹ̀dá mo tẹ̀sí wá pọ̀ ju tàtẹ̀yìn wa lọ tẹ́ ẹ bá gbọ́ eléyìí jápa ni àwọn wa táwọn máa tàwọn wẹ́ni tó máa yá wọn lówó àwọn fẹ́ sá lọ ìlú òyìnbó ǹjẹ́ tó bá jẹ́ pé ìlú wa dáa a máa ṣáká wọ́n máa sáré ṣé tó wá rí táwọn Fúlàní tó ń pààyàn káàkiri yóò ti wá tún jẹ́ kó wá wọ́ọ̀sì pé everybody sọ pé àwọn ò fẹ́ fi ẹ̀mí àwọn sọ àwa tá ẹlẹ́bí ń lé gan àdúrà ní láàárọ̀ lọ́sàn-án àǹdí àwọn ọmọ ọlọ́mọ tán kó wọnú gbókọ́lọ̀ kó bá wa gbà wọ́n síta kó bá wa gbà àwọn ọmọ yẹn síta ojoojúmọ́ là ń ké lórí àwọn ọmọ yẹn tẹ́ bá gbọ́ speech tó àwọn ọmọ yẹn ń sọ eléyìí tó gbẹ́sẹ̀ lé principal ẹ̀ ṣe ó ní màmí AI ni ọkàn ìmájì pé kò tó wọn máa sọ nínú igbó ni. ipe tóun ò bá rí iye òun àti bàbá òun mọ́ o daddy I love you mommy I love you omi ń jábọ́ lójú mi gbà gbogbo kìíní yìí. AI ni mí náà tí omi bọ́ lójú èmi náà ẹ ṣeun màmí ká tún gbé kọ́ọ̀lù ẹlòmíì thank you so much. ó dáa náà o ẹ kú ẹ ṣeun.